Nàìjíríà àti Amẹ́ríkà ṣèpàdé lórí ètò ààbò. Ohun tí Amẹ́ríkà sọ nípa ìkọlù mìíràn lórí àwọn agbébọn àtàwọn kókó tó jẹyọ níbẹ̀ rèé. Orílẹ̀-èdè Nàìjíríà àti Amẹ́ríkà ti ṣe ìpàdé àkọ́kọ́ lórí ètò ààbò, èyí tí ààrẹ Amẹ́ríkà kéde nínú ọdún tó kọjá pé ó mà jẹ́ ohun ìkọnilóminú ní ìlú Àbújá tí ń ṣe olú-ìlú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ìpàdé àkọ́kọ́ náà ti wáyé ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 22 oṣù kínní ọdún 2026 yìí. Ẹ ó rántí pé ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025 ó ní Trump mà kéde pé Nàìjíríà ó wà lára àwọn orílẹ̀-èdè tí òun fi ojú sí lára pẹ̀lú ẹ̀sùn pé wọ́n ń pa ọmọlẹ́yìn Kristi pẹ̀lú èròǹgbà láti pa wọ́n run. Àmọ́ ìjọba Nàìjíríà ti jiyàn sí ẹ̀sùn náà. Lẹ́yìn náà ni Trump ló mà dúnkokò láti ṣe ìkọlù sí Nàìjíríà, tó sì ṣe ìkọlù sáwọn agbésùmọ̀mí nínú igbó Bauni ní ìjọba ìbílẹ̀ Tangaza ní ìpínlẹ̀ ti Sokoto. Látìgbà náà sì ni ìjọba Nàìjíríà ló mà ti kéde láti jíròrò pẹ̀lú ìjọba Amẹ́ríkà lórí àwọn ẹ̀sùn náà. Níbi ìpàdé tó mà wáyé ní ọjọ́bọ̀ Thursday, níjọba Nàìjíríà ló ti wá kéde pé àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì ní àlékún ti bá báyìí lójúnà àti dáàbòbò ẹ̀mí àti dúkìá. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà, mínísítà fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní Nàìjíríà Mohammed Idris mà sọ wípé ìpàdé náà wáyé láti lè jẹ́ kí àlàáfíà kó má jọba káàkiri gbogbo ibi tí wàhálà àti ìkọlù àwọn agbésùmọ̀mí tó ti ń wáyé ní Nàìjíríà. Idris sọ pé ìgbésẹ̀ náà ṣe àfihàn akitiyan ìjọba láti mú àlékún bá ìbáṣepọ̀ lórí ètò ààbò láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Ìpàdé náà tó jẹ́ àjọṣepọ̀ Amẹ́ríkà àti Nàìjíríà Joint Working Group ní olùbádámọ̀ràn rẹ̀ lórí ètò ìròyìn Nuhu Ribadu àti akọ̀wé ìjọba Amẹ́ríkà lórí ètò òṣèlú Alizé Uka ni wọ́n darí rẹ̀. Idris ní àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ti so ọ̀pọ̀lọpọ̀ èso rere. Iléeṣẹ́ ológun Nàìjíríà àtàwọn ẹ̀ṣọ́ ààbò wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ní Amẹ́ríkà láti fi ìmọ̀kúnmọ̀ tó fi mọ́ àwọn ológun tó ń ṣiṣẹ́ ní Operation Adikai àti Operation Fazan ní ìlà oòrùn àríwá Nàìjíríà. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìfarajìn náà ló mà jẹ́ kí Amẹ́ríkà kó jẹ́jẹ́ láti máa pèsè ohun èlò ìjagun fún Nàìjíríà fún ọdún 5 báyìí láti fi mọ́ ìpèsè àwọn ohun èlò ojú òfurufú. Mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà mọ̀ wípé ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ń so èso rere tó sì máa tẹ̀síwájú láti máa rí bẹ́ẹ̀ lọ. Nínú àtẹ̀jáde iléeṣẹ́ Amẹ́ríkà ní Nàìjíríà tó fi sójú òpó ayélujára wọn, mà sọ wípé àfojúsùn àjọṣepọ̀ tó ń wáyé náà ní láti mú àdínkù bá ìkọlù sáwọn ikọ̀ tí kò lẹ́ni tí yóò jà fún wọn, pàápàá àwọn ọmọlẹ́yìn Kristi. Àtẹ̀jáde náà ni àwọn fẹ́ pèsè àyè fún gbogbo ọmọ Nàìjíríà láti lè ṣe ẹ̀sìn tó bá wù wọ́n láìsí ìbẹ̀rù ìkọlù àwọn agbésùmọ̀mí, agbébọn tàbí àwọn ọ̀daràn míì. Amẹ́ríkà ní àwọn ní láti gba ìlànà tí Nàìjíríà fẹ́ lò láti ṣe àtúnṣe sí ètò ààbò, pàápàá ní ẹkùn àárín gbùngbùn orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ibi ìpàdé náà ni wọ́n ti fi ẹnu kò pé ìpàdé mi yóò wáyé máa jẹ́ nílẹ̀ Amẹ́ríkà lẹ́yìn tí ikọ̀ méjèèjì tó bá ti fẹnu kò. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti máa máa ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, èmi àti ń rèé, a máa ráàánú gbà o, àmín.